Wàhálà mìíràn tún ti dé lórí ipò Awùjalẹ̀. Wasiu Ayinde tún ti kọ lẹ́tà sí ìjọba ìpínlẹ̀ Ògùn. Ó ní àwọn afọbajẹ fẹ́ fi ẹ̀tọ́ òun du òun. Ẹ farabalẹ̀ báyìí kẹ́ gbẹ́kúnrẹ́rẹ́ ìròyìn náà. Gbogbo èèyàn láti rò wípé ọkùnrin olórin Fuji ni Wasiu Ayinde ti sinmi lórí ipò Awùjalẹ̀ Ìjẹ̀bú tí ó fẹ́ jẹ pẹ̀lú bí ó ṣe pe ẹjọ́ tí ó sì pe ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìdílé Ṣẹ́gbówà náà kúrò ní kóòtù. Èyí ni àwọn ènìyàn fi sọ wípé ọkùnrin náà kò nífẹ̀ẹ́ sí ipò Awùjalẹ̀ mọ́. Gbogbo ìgbà tí àwọn mọ̀lẹ́bí ti ọba kan palẹ̀ mọ́ tí wọ́n ń kọ lẹ́tà sí kánsù tí wọ́n sì múra láti kéde ẹni tí yóò jẹ Awùjalẹ̀ tuntun, ọkùnrin olórin Fuji náà kò bá wọn dá sí i. Àfi bí ìkéde kan ṣe jáde láìpẹ́ láti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí Ṣẹ́gbówà ní ọjọ́ Ajé Monday ọjọ́ 12 oṣù kìíní ọdún yìí ni àwọn akéde ọmọ oyè. Lẹ́yìn ìkéde yìí ni ọ̀rọ̀ gba ọ̀nà míì yọ. Ṣàdédé ni ìwé kan sì bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri. Wasiu Ayinde ló kọ lẹ́tà náà sí ìjọba ìlú Ògùn nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ tí ó sì tún fi ránṣẹ́ sí alága ìpínlẹ̀ Ìjẹ̀bú, kọmíṣánná fún oyè jíjẹ ní ìpínlẹ̀ Ògùn àti àwọn olórí ẹbí Ṣẹ́gbówà ní Ìjẹ̀bú Òde, tí ó sì sọ wípé àwọn afọbajẹ fẹ́ tojú òun yan òun mẹ́bọ o. Ó ní wọn kò fẹ́ tẹ̀lé ìlànà tí ó yẹ lórí yíyan èèyàn sípò Awùjalẹ̀ ti Ìjẹ̀bú tí ó ṣòfò. Nínú lẹ́tà ni agbẹjọ́rò rẹ̀ WK Shitu ẹsẹ̀ kọ lọ́jọ́ 8 oṣù yìí ni wọ́n ti sọ pé ó jẹ́ ohun ìyàlẹ́nu fún ọkùnrin kan, ọmọọba Adélẹ́yẹ Lateef Adémúyìwá, tí ó pe ara rẹ̀ ní alukoro fún mọ̀lẹ́bí Ṣẹ́gbówà bá fi ìkéde kan síta wípé kí àwọn tí ó fẹ́ du ipò ọba jáde síta kí wọ́n wá gba káàdì tí wọn yóò fi máa farahàn fún àyẹ̀wò àwọn tí ó yẹ̀ wọ́n wò, èyí tí ọmọọba Alhaji Mutiu Adenuga jẹ́ alága rẹ̀. Díẹ̀ nínú àwọn ohun tí agbẹjọ́rò Alhaji Wasiu Ayinde kọ ni wípé ìgbésẹ̀ láti má tẹ̀lé ìlànà tí ó yẹ nínú yíyan ọmọ oyè ti ipò Awùjalẹ̀ ti ìdílé Ìjẹ̀bú tí ipò rẹ̀ ṣí sílẹ̀. Wọ́n ní àwa gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún ọ̀gbẹ́ni Wasiu Adéwálé Ọlásùnkànmí Adésànyà, ẹni tí a lè pè ní oníbàárà wa tí a sì wà ní abẹ́ àṣẹ rẹ̀, a fẹ́ pe àkíyèsí yín sí wípé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ìjẹ̀bú kọ̀wé kan tí nọ́mbà rẹ̀ jẹ́ LG 58/11/34 sí olórí Ṣẹ́gbówà ní ọjọ́ 2 oṣù kìíní ọdún tí a wà yìí, níbi tí wọ́n ti ń sọ fún ilé náà kí wọ́n ṣe ìpàdé pàtàkì tó sì pọn dandan láti yan ọmọ oyè tí ó di ààyè Awùjalẹ̀ tí ó ṣòfò láàrin ọjọ́ 14. Ó wá jẹ́ ohun tí ó yà wá lẹ́nu wípé báwọn mọ̀lẹ́bí yìí ti ń palẹ̀mọ́ fún ìpàdé pàtàkì náà, ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ọmọọba Adélẹ́yẹ Lateef Adémúyìwá, ẹni tí ó ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí alukoro gbogbo mọ̀lẹ́bí Ṣẹ́gbówà, gbé ìkéde jáde níbi tí ó sì ti sọ fún ẹni tí ó fẹ́ díje dupò Awùjalẹ̀ wípé kí wọ́n wá gba káàdì kan kí wọ́n farahàn níwájú àwọn ìgbìmọ̀ tí ó yẹ̀ wọ́n wò. Èyí tí ọmọọba Alhaji Mutiu Adenuga yóò jẹ́ alága rẹ̀, tí wọ́n sì fi ètò náà sí ọjọ́ 12 oṣù kìíní ọdún 2026, èyí tí ó wáyé ní Peacewood Event Center. Bẹ́ẹ̀ ni wọ́n fi kún un pé àwọn ìgbìmọ̀ tí àwọn ti yàn ṣáájú nínú ìpàdé tí ó wáyé ní ọjọ́ 10 oṣù kìíní ọdún yìí nìkan ni yóò kópa tí ó sì ṣe àyẹ̀wò náà. Ó wá jẹ́ ohun tí ń kọmi nínú oníbàárà wa wípé gbogbo àwọn ìgbésẹ̀ tí ò bá òfin mu tí ó sì sí nínú àkọsílẹ̀ ìfọbajẹ nínú ètò òfin fífi ọba àti ìjòyè jẹ nípìnlẹ̀ náà àti lẹ́tà ìkọ̀wé ìjọba ìpínlẹ̀ Ìjẹ̀bú làwọn mọ̀lẹ́bí fi sínú lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ ní ọjọ́ 6 oṣù kìíní ọdún 2026 tí ó hàn tí ó sì dájú ni pé àwọn adarí yìí pètepèrò láti fi ètò ìdílé tí àwọn náà nífẹ̀ẹ́ láti fi ọmọ oyè kan lẹ̀ fún ipò Awùjalẹ̀ tí ó ṣòfò. A fẹ́ kó di mímọ̀ wípé gbogbo ọmọ oyè tí ó lẹ́tọ̀ọ́ sí oyè náà la fẹ́ kí ó wà níbi ìpàdé náà láti yan ẹni tí wọ́n bá fẹ́. Àwọn kan láàrin ẹbí kò lè wá kó ara wọn jọ kí wọ́n máa fi ẹ̀tọ́ àwọn ọmọ oyè yòókù dùn wọ́n. Ó ṣe pàtàkì láti fi eléyìí tó yín létí wípé ọ̀nàkọnà tí ẹnikẹ́ni nínú àwọn ìdílé tí oyè kan bá fẹ́ lò láti já ipò oyè yìí gbà yóò dá wàhálà ńlá sílẹ̀. Agbẹjọ́rò Wasiu Ayinde fi kún wípé ìgbésẹ̀ láti ṣe àyẹ̀wò fún àwọn ọmọ oyè àti àwọn tí wọ́n mú kò bá ìlànà àfọbajẹ ti ọdún 2021 ní ìpínlẹ̀ Ògùn mu.
wọ́n wá rọ àwọn tí ọ̀rọ̀ náà kàn láti gbé ìgbésẹ̀ tí ó yẹ lórí ìgbésẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ní oníbàárà wọn kò ní faramọ́ kí wọ́n ti ojú rẹ̀ yàn mẹ́bọ kí wọ́n yọ nínú ìgbésẹ̀ náà. Báyìí ni agbẹjọ́rò Wasiu Ayinde kọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Ògùn, akọ̀wé ìjọba ilé Ìjẹ̀bú àti mọ̀lẹ́bí Mọ́sẹ̀gbùwà. Kí a má gbàgbé pé lọ́jọ́ kẹta oṣù kejìlá ọdún tí ó kọjá ni ìjọba kọ̀wé sí mọ̀lẹ́bí náà pé kí wọ́n fa ọmọ oyè kalẹ̀ kí wọ́n gbé ìgbésẹ̀ láti fi ọmọ oyè tí yóò di ipò Awujale ọjọ́ 14 péré. Ọjọ́ yìí kan náà ni Wasiu Ayinde jáde tí ó sì ní òun nífẹ̀ẹ́ sí ipò Awujale. Èyí mú ariwo ńlá dání tí ọ̀pọ̀ ènìyàn sì sọ wípé ipò Awujale kò tí ì kàn wọ́n. Wọ́n ní ìdílé Fìdípọ̀tẹ́ ni Wasiu Ayinde ti wá, oyè náà kò sì kan ìdílé náà. Àwọn afọbajẹ pàápàá kò mú ọ̀rọ̀ náà ní kékeré. Wọ́n ní kó mú gbogbo ẹ̀rí pé ìdílé Mọ́sẹ̀gbùwà ni òun ti wá, kó sì ṣàlàyé ibi tí ó ti tan mọ́ wọn. Bákan náà ni wọ́n fún un ní fọ́ọ̀mù tí wọ́n ní kí olórí ẹbí wọn fọwọ́ sí. Ọ̀pọ̀ àwọn ẹbí náà ló sì jáde ní àsìkò náà. Wọ́n ní Wasiu Ayinde kì í ṣe ọmọ ilé àwọn, ṣùgbọ́n tí ọmọkùnrin olórin náà sọ wípé ìdílé jade lòun ti wá tí ó sì ní àsopọ̀ pẹ̀lú Mọ́sẹ̀gbùwà. Nígbà tí ọ̀rọ̀ náà di wàhálà tí wọ́n sì ní olórí Mọ́sẹ̀gbùwà ní àwọn kò mọ Wasiu rí, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ṣàlàyé wípé láti ìdílé jade tí ó tan mọ́ Mọ́sẹ̀gbùwà ni òun ti wá. Níṣe ni Wasiu Ayinde gbé ìjọba ìpínlẹ̀ Ògùn àti àwọn olórí ẹbí lọ sí ilé ẹjọ́ wípé wọ́n fẹ́ fi ẹ̀tọ́ òun dùn òun, ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ díẹ̀ ni ọkùnrin yìí tún gbé ẹjọ́ náà kúrò ní kóòtù. Èyí ni ohun tí àwọn ènìyàn rò wípé ó ti jáwọ́ nínú ipò Awujale pé kò du ipò náà mọ́. Ṣùgbọ́n pẹ̀lú ìròyìn tí a gbọ́ tí agbẹjọ́rò ṣẹ̀ṣẹ̀ kọ sí ìjọba báyìí, àfàìmọ̀ kí wàhálà mìíràn má tún bẹ́ sílẹ̀.